ṣojíire lónìí o ìwọ ọmọ Odùduwà o. Mo jíire lónìí o èmi ọmọ Odùduwà o. Ṣómi nínú mi Èdùmàrè lónílé ayọ̀ lókè. Ṣómi lọ́kàn mi bébí o bá sọ̀rọ̀ òdì tí bá ráyé nínú. Táwọn bá sọ̀rọ̀ òdì sọ́ba ògo. Àwa adélé ilẹ̀ ìlérí, àwa adé ibùgbé ayọ̀ Odùduwà o. Èmi ọmọ Èkìtì dé o ayé. Èjìrẹ́ ọ̀kíndé o ayé o. Ìyá ni mo lọ tún o, ìyá ni mo lọ sí. Ìyá ni mo l'Èkìtì ra ká mi yangan. Ìyá lọmọ òpó mẹ́ta ò l'Èkìtì o. Mo rántí ulé o, mo rántí ulé. Ọ̀nìyàn kan rántí ulé ní àjùyà. Mo rántí ulé àbá mi, mo rántí ulé òwe. Ìyókùn ìyanra o, bẹ́ẹ̀ là ń kí l'Èkìtì o. Ẹ̀dẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí o, ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lénìí o, níbikíbi tí ẹ bá wà, òkè òkun ni, òkè ọya ni, nílé àti lóko. Ẹ kú dédé àsìkò yìí o. Àrírun gbé sọnù bí ò ṣe ibi ọmọ o. Ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ tèmi ò yípadà o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété, òun lórúkọ tèmi o. Èmi Èjìrẹ́ Òyìnlàkí. Ọba ọmọ ẹdún ṣeré orí igi ọmọ òtò lẹ́lẹ̀. Èjì bábìbáyọ̀ wíniwíni lójú orogún, ìjìwọ̀ lójú ìyá rẹ̀. Ó bẹ́ ṣìkì bẹ́ ṣẹ́kẹ́, ó bẹ́ sílé alákìísà, ó sọ alákìísà, ó sọdọ̀ nígbà aṣọ. Èmi lọmọ Èkìtì, èmi dẹ̀ láya Èkìtì. Èmi lọmọ alálẹ̀, kan kọ bí ogúnràn kan yígba oṣù tọrẹ. Ọmọ ajóṣìbí pèyìn dídà, ọmọ ajóṣìbí nìkákà rọrọ. Ọmọ arìngbọ̀n ọrọmọ ìyàsílẹ̀ ọ̀nìkọ̀kan, àfúlé àbárẹ̀ ẹ̀mìlà. Èmi náà lọ ya ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kan máa kúrò sọ́jà. Kò wí kan nájà kan bomi alura. Ọmọ eléyìí kúlẹ̀ àdéwúre. Ọ̀ní fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí wa ní ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí orí ètò wa o. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi, a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o. A kì í ṣe ọmọ òyìnbó o, bẹ́ẹ̀ ni. Àmọ́ tó bá já sílẹ̀ kọ̀ọ̀kan, ó ṣeé ṣe kéde òyìnbó kó bọ́ sí. Àmọ́ èdè tiwantiwa Yorùbá tiwa àti Yorùbá tiwa l'Èkìtì, òun là ń sọ ní orí ètò yìí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ètò wa, kẹ́dẹ̀ máa bá wa share ẹ̀, kẹ́ bá wa comment, kẹ́dẹ̀ follow wa lórí TikTok, kẹ́ tún follow wa lórí Facebook wa tuntun, torí Facebook wa ti ọjọ́ kìíní àná kò sí mọ́ o. Tẹ́ ẹ bá pàdé ètò lédè Èkìtì, ẹ jọ̀wọ́ kò ń ṣe tiwa o. Ayaba Adébáyọ̀ ọmọ Èkìtì kété, òun ni eléyìí ò, kẹ́ pàdé wa ń bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ follow wa ń bẹ̀ o, bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́ ẹ má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ jù. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ mọ̀ pé ètò lédè Èkìtì ni à ń ṣe. Kò ń ṣe pé ká kàn sáré sọ̀rọ̀ ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ká sá kúrò ń bẹ̀, kò rí bẹ́ẹ̀. Ẹ rí wípé mo bá àṣà àti ìṣe mo bá wá lénìí. Ṣé rí ẹ̀yin tèmi, mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀sìn mẹ́ta tí a ní sí ilẹ̀ Nàìjíríà. Ẹ̀sìn kíní, ẹ̀sìn àbáláyé, òun láti kọ́kọ́ mọ̀ pátápátá, tí gbogbo wa mọ̀, tí gbogbo àwọn baba ńlá wa ti ń ṣe. Ẹ̀sìn kejì òun ni Kristẹni. Ẹ̀sìn kẹta òun ni ti Mùsùlùmí tí à ń ṣe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọ̀rọ̀ yìí ni mo fẹ́ wá sọ, bó ṣe jẹ́ bó ṣe lọ, bí mo dẹ̀ ṣe rí ìmísí ọ̀rọ̀ yẹn. Lóòótọ́ ní ọjọ́ kan, èmi àti baálé mi àjókòó, oríṣiríṣi la máa ń wò lórí ẹ̀rọ ayélujára. Wọ́n kàn sọ ọ̀rọ̀ yẹn wípé ó ga o, àwọn ìjọba wá rán àwọn oní ẹ̀sìn Mùsùlùmí, wọ́n á rán wọn lọ sí, wọ́n á ràn wọ́n lọ́wọ́, wọ́n á sponsor wọn, wọ́n á fún wọn lówó rabata tó bá ti fẹ́ lọ sí ilẹ̀ Mẹ́kà. Tí àwọn ẹ̀sìn onígbàgbọ́ ní Kristẹni náà, táwọn náà bá ti fẹ́ lọ sí Jerusalem, ìjọba náà ó tún máa ń fún wọn lọ́wọ́, ó tún máa ń support wọn. Kí ló wá dé tí wọn ò support àwọn ẹ̀sìn àbáláyé?
ẹ̀sìn àbáláyé tiwa ìyẹn ìṣẹ̀ṣe. A wá rí wípé lóòótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó kan kábíyèsí ọ̀nìrìṣà gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́yìn ìjọba. Ni mo wá jókòó mo wá rò ó, wọ́n kàn sọ lọ́jọ́ yẹn bí ìmísí yẹn kàn ṣe wá sí mi nìyẹn pé òótọ́ ni nǹkan tí bàbá wa yìí dẹ̀ sọ o, jẹ́ kèmi náà tiẹ̀ wá sọ kí ẹ̀yin ó yá àwọn ènìyàn wọ́n máa gbà á yẹ̀ wò. ọjọ́ ń pẹ́ lórí rẹ̀. Ẹ dẹ̀ rí mọ̀ pé lórí ètò wa oríṣiríṣi àwọn tradition ọdún ìjẹṣu gbogbo ẹ̀ ni mo ti gbé sórí ètò títí tá dẹ̀ tún ṣe atúnrilẹ́nujọ́ mẹ́ta tí wọ́n ṣe ọdún ọlọ́jọ́ ní Ilé Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ́ wá. Mo wá wò ó tó tẹ̀ yẹn wípé fún ìdí kan àbí ìdí kejì mi ò gbé yẹn ṣó ti yé yín, torí àwa lẹ́kìtì náà gbogbo wa pátápátá títí dé Èkìtì ibi tá a ti ṣẹ̀ wá òun nìyẹn. Àmọ́ mi ò gbé fún ìdí kan tàbí ìdí kejì tó yẹ pé ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín ẹ mọ ìdí ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà yẹn ò ní kí n má kí bàbá wa Ọ̀nìrìṣà pé wọ́n kú ọdún. Mo wá wò ó pé jẹ́ kí n sọ bóyá ó lè ta sí àwọn ìjọba, àwọn tó ń jẹ́ oníṣẹ̀ṣe nínú àwọn tó ń wà lẹ́yìn ìjọba létí. Ó ṣe é ṣe kó ta sí kábíyèsí Ọ̀nìrìṣà létí, á sà ní ẹnìkan tá a ta sí létí tá a lè gbé ọwọ́ ọ̀rọ̀ yẹn tá a lè gbé sókè. Mo wá sọ wípé mo máa sọ ọ̀rọ̀ yẹn tí àsìkò bá tó. Àsìkò ti tó báyìí fún mi láti sọ ọ̀rọ̀ yẹn. Òun ni mo fi ń sọ báyìí wípé bí ìjọba ṣe ń ran àwọn ẹ̀sìn Islamic oní mùsùlùmí lọ́wọ́, tó máa ń fún wọn lówó, tó máa ń sponsor, tó máa ń gbé owó fún wọn tó bá ti ń lọ, tó lè máa rí físà àgbà tá rí gbogbo ẹ̀gbà tí ọ̀nà wọn tá rọrùn tá ṣe gbogbo ẹ̀. Àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì táwọn náà máa ń lọ sí Jerusalem náà, gbogbo ọdọọdún ni wọ́n ń lọ. Ẹ jẹ́ ẹ̀yin ìjọba ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí àwọn ẹ̀sìn àbáláyé tradition, àwọn àbáláyé ẹ̀sìn ìṣẹ̀ṣe wa ẹ ran àwọn náà lọ́wọ́ káwọn náà lè lọ sí ìlú òyìnbó, kán lè lọ sí òkè òkun. Ẹ jọ̀ọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ káwọn náà lè lọ. Èyí ni mo ní kí n sọ fún yín wípé kẹ́ ẹ ran àwọn náà lọ́wọ́. Lóòótọ́ káwọn náà kán lè lọ sí Brazil. Wọ́n ń ṣe ní Brazil. Àwọn wọn ní àwọn ibì kan náà wà ní South America tó yẹ pé wọ́n máa ń ṣe ìṣẹ̀ṣe níbẹ̀ bí àwọn Venezuela gbogbo bẹ̀ wọ̀nyẹn, Mexico kán rán wọn lọ sí Mexico, kán rán wọn lọ sí gbogbo wọ̀nyẹn náà. Ẹ jọ̀ọ́ nítorí fún kí ni tá a bá wò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn méjèèjì tí mo kọ́kọ́ dárúkọ tó yàtọ̀ sí ìṣẹ̀ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn wọn, pásítọ̀ wọn, òjíṣẹ́ Ọlọ́run wọn lọ́jọ́ èní wọ́n fi ẹ̀yìn ti àwọn oníṣẹ̀ṣe ni. Àti gbogbo wọn o mẹ́tẹ̀ẹ̀ta o orúkọ Ọlọ́run Elédùmarè ni gbogbo wọn ń gbàdúrà sí. Ẹni tó gbàdúrà lórúkọ Ifá, Olódùmarè ló ń ké sí tó máa gbé Ifá ṣẹlẹ̀ báyìí, Olódùmarè ló ń ké sí. Ẹni tó gbàdúrà lórúkọ Jésù Kristi, Olódùmarè ló ń ké sí. Ẹni tó gbàdúrà lórúkọ Ànábì, Olódùmarè ló ń ké sí. Ìkọ̀ọ̀kan náà ni gbogbo rẹ̀, ìkan tó bá mọ̀ òun ni kó o ṣe. Èmi o ẹ̀sìn kìrìsìtẹ́nì ni mí o, àmọ́ mo gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni mi ò bá wọn ṣe o, ṣùgbọ́n mo gbàgbọ́ nínú ẹ̀ pé ohun nǹkan tó dára ni, kò ń ṣe nǹkan kó yẹ ká fọwọ́ rọ́ sẹ́yìn kán pati sẹ́yìn. Ìbejì òrìṣà lèmi, ìbejì náà òrìṣà ni mí, bẹ́ẹ̀ ni òrìṣà ni èmi láyé ara mi gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìbejì, torí gbogbo àwọn ìbejì òrìṣà ni. Ní ọjọ́ kan mo tẹ̀ sí ń bọ̀ wá sọ̀rọ̀ fún àwọn tó ń bí ìbejì ní ọjọ́ èní. A yàtọ̀ sí òyìnbó o, òyìnbó wọ́n ní àṣà tiwọn tó máa ń ṣe fún ìbejì a lè má mọ̀ o, bẹ̀tà wa náà líle káàrọ̀ ìgíre a ní àṣà tiwa tá a máa ń ṣe fún ìbejì tí ò yẹ kó parun. Àmọ́ mi ìbá ti bẹ̀ yẹn wá. Òun ni mo wá sọ kábíyèsí Ọ̀nìrìṣà, bàbá mo wọ́ bẹ̀ forí adé lẹ́ẹ̀kan sí. Ẹ máa lọ sí Brazil ní ọdọọdún ní gbogbo ìgbà. Ẹ bá wa sọ̀rọ̀ fún àwọn ìjọba, gbogbo àwọn oníṣẹ̀ṣe tó wà nílẹ̀ káàrọ̀ ògíire táwọn náà kán lè lọ, kán lè gbé ìṣẹ̀ṣe wa, kán lè gbé lárugẹ, kó má máa jẹ́ bàbá wa Ọ̀nìrìṣà náà la máa lọ nìkan ní gbogbo ìgbà. Lóòótọ́ wọ́n máa ń lọ, wọ́n máa kó tiwọn bẹ̀ tí ó yàtọ̀, lílọ tiwọn yẹn yàtọ̀ sí ti kí wọ́n lọ bí àwọn onígbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì jàre,
àti àwọn mùsùlùmí bó ṣe ń lọ wọ̀nyẹn lọ́dọọdún kan máa sponsor wọn lọ káwọn náà máa lọ nítorí ẹ má yẹ ká tanra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run èké pásítọ̀ èké àfáà èké ló pọ̀ jù lẹ́ni àtẹ̀tí wá gbọ́ nísìnyí pé àwọn ọmọ wa báyìí wọ́n ti ń sá kúrò lẹ́yìn gbogbo àwọn ẹ̀sìn tá à ń sọ wọ̀nyí báyìí wọ́n ti ń lọ kọ́ Ifá tọ́dẹ̀ ti fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé wa ní ayé ìgbà yẹn náà àwọn bàbá wa ayé yẹ wọ́n náà ayé dára fún wọn ta ló lọ sọ́run àpá ta ló lọ sọ́run rí tó padà wá tó sọ wípé ìgbà tóun lọ sọ́run o ọ̀run iná lòun rí ọ̀run àpá ìdí gbogbo rẹ̀ ṣe bínú ìwé mímọ́ náà láti ń kà á ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ náà imagination ni gẹ́gẹ́ bí àwọn olóyìnbó imagination ni gbogbo ẹ̀ pé a máa wò ó pé àbí ẹlòmíì lè jókòó nínú ìmísí ẹ̀ kó dẹ̀ rí wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ṣebí àwọn wọ́n ti ṣe fíìmù kan rí tó dẹ̀ yẹ pé wọ́n sọ pé true life story ni fíìmù yẹn àwọn olóṣèré wa yìí ló ṣe tí bàbá Ṣàngó bàbá tó ń bọ Ṣàngó tó lọ sí ọ̀run tó rí pé ó lọ sí ọ̀run rere tó yẹ pé àfáà nígbà yẹn mo rántí ẹni tó ṣe fíìmù yẹn tó yẹ pé àfáà nígbà yẹn ó lọ sọ́run náà bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ máa rí pásítọ̀ míì náà tá lọ sọ́run náà bàbá wa Ajílẹ̀yẹ tí a tà kọ́lọ́run kó fẹ̀rùn kẹ́ wọn àwọn ló ṣe fíìmù yẹn torí ìmísí làwọn fi máa ń ṣe fíìmù tiwọn torí mùsùlùmí ni wọ́n dẹ̀ ṣe Ọlọ́run dáradára wọ́n ṣe ànábì dáradára síbẹ̀síbẹ̀ náà wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àwọn kan máa ń sọ pé nǹkan tí mo gbé dání yìí ó ní ìtumọ̀ èmi ò mọ̀ túmọ̀ ẹ o bàbá mi olóyè Ẹ̀mìlà òun ló fún mi mo rí lọ́wọ́ wọn mo dẹ̀ ní bàbá mo fẹ́ máa fi ṣe ètò wọ́n dẹ̀ fún mi àmọ́ mi ò mọ̀ túmọ̀ ẹ o ṣùgbọ́n mo gbé dání torí ó ṣeé ṣe kó ní ìtumọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé abẹ̀bẹ̀ tó ń lò fún ìṣẹ̀ṣe ni torí náà ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni tó bá sún agbógbó ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé tẹ́ ẹ bá gbọ́ mi lórí ètò yìí lè ní ẹ̀bá ìjọmọ kékeré tó wà níbẹ̀ ẹ gbéra ẹ pe ara yín jọ ẹ ṣara yín jọ kó ọ̀rọ̀ kan tẹ̀ ta sí yín létí ẹ̀yin náà ẹ kó ara yín jọ mo mọ̀ pé tẹ́ bá kó ara yín jọ tẹ́ bá sọ wípé ẹ fẹ́ ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí tàwọn báyìí mo mọ̀ pé àwọn ìjọba wọn á lọ́wọ́ sí tẹ́ bá dẹ̀ lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọ̀nìrìṣà àwọn náà wọn á lọ́wọ́ sí torí náà nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o ẹ̀sìn mẹ́ta là ń sìn nílẹ̀ Nàìjíríà o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn méjì tó kù àwọn ẹ̀sìn àbáláyé iná fẹ̀yìntì gbogbo wa ló dẹ̀ ti hàn sí lọ́jọ́ ìní torí náà ẹ já pèròpọ̀ ẹ já bá wọn ṣe ọ̀nà gbogbo ẹni tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe kán gbé àṣà àti ìṣe wa yìí kán gbé lárugẹ kán gbé ìṣẹ̀ṣe kán gbé lárugẹ kán gbé Ifá lárugẹ kán gbé ẹ̀sìn àbáláyé lárugẹ wọ́n ń ṣe ní Brazil dáadáa bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń sin Ọlọ́run náà níbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ káwọn náà kán lọ sí òkè òkun kán lọ sí òkè òkun kán lọ fi káwọn náà kán lọ síbẹ̀ kán lọ ṣe Ifá wọn kán fi agbára Ifá wọn náà kán fi hàn káwọn náà kán gbayì kán gbẹ̀yẹ kán tó bọ̀ gba agbára sí wálé bẹ́ẹ̀ ni o a ṣàgbọ́ pé apá ibẹ̀ yẹn ni Odùduwà ti ṣàn wá gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ o wọ́n ní apá òkè ibẹ̀ yẹn bóyá Brazil wọ́n sà ní Brazil l'Odùduwà ti wá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló dẹ̀ wà ń bẹ̀ nítorí náà ẹ jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe kan lọ o kábíyèsí ẹ jọ̀wọ́ o tẹ́ bá gbọ́ ètò yìí Ọ̀nìrìṣà ayẹ yín o bàbá ẹ bá wa ṣe àtúnṣe o kí gbogbo rẹ̀ kó dán mọ́rán dáradára ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lẹ́ẹ̀ní nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o ẹ bá mi gbé yẹ̀ wò ẹ má ṣe kó ọ̀rọ̀ mi dànù o ṣe ti gbọ́ ẹ ṣé o ẹ jẹ́ ká pàdé ní comment section o ìhókun ìhanra ọmọdé ti dì sí o adé ajẹkanra o ò pàdé ìkọjà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rè o mọ́ lọ sékì tí ó.